kí gbogbo etí tó ń gbọ́ wa àtọjú tó ń wò wá káàkiri àgbáyé. Mo kí yín káàbọ̀ sí orí ètò iṣẹ́ lóògùn ìṣẹ́ ní Surprise Entertainment Online TV. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ìṣe nìtọ́jú, òwò ṣe nìbéèrè. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ owó ọmọ àṣelà àti iṣẹ́ ọmọ àṣejẹ́ àti òwò tó jẹ́ ọmọ àṣelà. Méjèèjì ní pàṣántẹ́rẹ́ èyí tá à ń lò láti fi lé iṣẹ́ òun òsì wọgbó. Lára àwọn iṣẹ́ tó wá jẹ́ pé ó wà nílẹ̀ wa tí kò sí pé lọ ráríṣẹ́ kan àbí méjì wá kó tó di pé ó mọ̀ ṣe tó sì jẹ́ pé tó o bá ń ṣe ó di dandan kó o máa rí ọwọ́ mú lọ sẹ́nu kó o sì máa rí oúnjẹ jẹ. Ara rẹ̀ ni iṣẹ́ ká fọ ọkọ̀ kó mọ́ tónítóní tá a mọ̀ sí car wash. Ilé ìdí car wash kan láwàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ebenezer Pivotal car wash. Ẹ jẹ́ ká bá ẹni tí ó jẹ́ adarí iléeṣẹ́ náà ká bá wọn sọ̀rọ̀. A fẹ́ mọ̀ báwo ni iṣẹ́ ìṣe bẹ̀rẹ̀, báwo ibo sì ni ó dé dúró, báwo ni a ṣe fi iṣẹ́ car wash, báwo ni a ṣe ṣe tá a fi lé iṣẹ́ àti òṣì wọgbó. Bàbá wa ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ dákun ẹ súnmọ́ bí. Orúkọ yín sà? Ayọ̀ Ọláyẹmí. Ayọ̀ Ọláyẹmí. Iṣẹ́ kí lẹ́yìn láàyò? Iṣẹ́ car wash. Iṣẹ́ car wash yìí òwò ni, iṣẹ́ ọwọ́ ni àbí ẹ̀bùn? Kì í ṣe iṣẹ́ ọwọ́, òwò ni. Òwò ni. Bẹ́ẹ̀ni. Kí ni àwọn ohun ìdókòwò rẹ̀? Àkọ́kọ́ tí ènìyàn bá ti lè ní omi tó jẹ́ tí èso mi tó lè tètè tán ní bí bọ́ọ̀ so tí èèyàn bá ti lè léèyàn o lè kọ́kọ́ bẹ̀rẹ̀. O ní ó fi kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìyún kí tún ni? Ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ lórí wípé káwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí wípé káwọn ọmọ ti ní machine tá a fi ń fọ ọkọ̀. Ẹlòmíì sì máa bẹ̀rẹ̀ lórí wípé ó gbọ́dọ̀ ti ní machine yẹn kó tó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n èyí tó common jù ó ní tí èèyàn bá ti lè ní omi ó ti lè bẹ̀rẹ̀ tó sì ti ní kí tí ẹ̀rọ ṣe iṣẹ́ bẹ̀rẹ̀ nu. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nu, kò sí pé kò kan kó o ní machine kó tó di pé ó bẹ̀rẹ̀. Rárá. Téèyàn bá wá fẹ́ dókòwò rẹ̀ yóò ná yàn tó èlò láti fi dókòwò. Tí ẹ bá fẹ́ dókòwò rẹ̀ ní owó kékeré ọ̀nbẹ tó wá sì ṣe pé èèyàn rí owó láti fi ṣe torí ìdìbò èèyàn bá ṣe fi owó sí tó náà ni ó sì pọ̀wọ́ sí. Ẹ̀yin ti wà lẹ́nu iṣẹ́ ìwé tó ọdún mélòó? Gbogbo jẹ́ tọ́lọ́run ó ti pé 20 ọdún báyìí. Ó ti pé 20 ọdún. Irú àwọn àṣeyọrí wo lẹ ti wá ṣe ní iṣẹ́ car wash? Àfògo fọ́lọ́run, Ọlọ́run yọ̀ǹda lé méjì fún wa bẹ́ẹ̀. Ẹ sọ pé? Ọlọ́run yọ̀ǹda lé méjì fún wa bẹ́ẹ̀. Ọlọ́run ti yọ̀ǹda lé méjì nídìí iṣẹ́ car wash. Lágbára Ọlọ́run. Ẹni ó ti tó 20 ọdún nídìí iṣẹ́ yìí. Lágbára Ọlọ́run. Ǹjẹ́ ẹ lè sọ ìrírí yín fún wa nídìí ẹ̀? Ìrírí pọ̀. Ìgbà mo fi ọkọ̀ ń ṣe ní ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ọkọ̀ bẹ̀rẹ̀ ní ó tó stage kanjọ́ kan mo bẹ́ẹ̀ nìkan fọ mọ́tò tán ẹnìyẹn bá èmi ìdí ẹ̀ lọ bí iṣẹ́ Sunday ó wá ní òun wá fóònù. Ìgbà yẹn ni ayé bíbí ṣẹ̀ṣẹ̀ jáde. Èmi gan ò ní fóònù débi ń sọ pé torí àtijẹ náà la bá débẹ̀ ó bá lóun wá fóònù. Ọ̀gá ọ̀sán kankan fún mi wọn ò fún mi lára nígbà máa fi dé car wash báyìí mo bá wọn lọ́pàá tí wọ́n ti tò lẹ́ni. Ṣùgbọ́n Ọlọ́run fi àjùlọ hàn mí jọ yẹn torí mi ìró kan yẹn but thank God Ọlọ́run ṣàṣe. Nígbà bàbá yẹn bí mi léèrè àsọlọ́pàá yẹn ń wú mi pẹ̀lú bí mo ṣe ń dáhùn question pé ní fóònù ẹ wá lọ wọlé mi gan mi ní àga débi ń sọ wípé bóyá fóònù onífóònù lòkù tí mo fẹ́ máa jí. Ibẹ̀ yẹn ni ọlọ́pàá yẹn ti bí mi léèrè wípé ṣé mo mọ̀ ọ́n mo ní mi mọ̀ yín o mo níṣẹ́ báyìí ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní ìgbà tó iṣẹ́ rí bó ṣe rí náà láfi ní bọ́ sí di iṣẹ́ yìí ọ wá ní òkè òun àtàwọn bàbá yẹn jọ lọ àṣé ọmọ bàbá yẹn ló mú fóònù yẹn ìgbẹ́ ká ti ń ṣe investigation wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n padà wá ṣùgbọ́n mí ìpọ́ ga mi yẹn ń gbà yẹn ó dúró nídùú wípé kò kan òun
àtìgbà yẹn mo ti wá ronú pé èmi gan fẹ́ di ọ̀gá. Ṣùgbọ́n gbà mo tó di ọ̀gá náà ibi àti ọkọ̀ gbà àfilẹ̀ wọ́n gbé fún wa ní iye kan gbà náà wọ́n rí wípé ibẹ̀ tó Ọlọ́run ṣe ìyanu ọmọ yẹn tó níbẹ̀ yẹn náà sọ pé òun náà fẹ́ mọ̀ ṣe ó di pé wọ́n fi níta ń gbóye níta gbà ní bóyá bíi £1 tẹ́lẹ̀ wọ́n sọ di bíi £7 àtúnkúrò ń bẹ̀ àtúnlọ bíi station kan tó jẹ́ aládàáni tán náà tó dálẹ̀ tó jẹ́ tán náà ní car wash àtúngbà náà the same thing náà nígbà tó ń ṣe kó tó wá di pọ́nlọ́wọ́ ayé ṣe wá sí títí àná fún abáyé bẹ́ẹ̀ ni. ara ìpèníjà wo lèèyàn wá máa ń rí nídìí iṣẹ́? ìpèníjà téèyàn máa ń rí pọ̀ torí ìdí ni pé èèyàn gbọ́dọ̀ dúró nídúró wípé tí kọ́sítọ́mà bá gbé mọ́tò dé jẹ́ kẹ́ni ẹ̀ ọ́ mọ gbogbo nǹkan tó wà nù mọ́tò kó tó lọ torí ẹlòmíì ilé ti fẹ́ kúrò nílé kíkanú àwọn tó jẹ́ èèyàn wọn ó ti ṣe nǹkan kan nínú ọkọ̀ kẹ́ni yẹn náà ò dẹ́ jẹ̀bi ẹnìkan tó jẹ́ wípé wọ́n ti mọ̀ wípé ẹni yìí ṣe olóòótọ́ ni torí téèyàn bá ti lóòótọ́ ń di iṣẹ́ rẹ̀ nǹkan tí ó rò pé òun lè jẹ́ láyé yọ padà jẹ́ so bó ṣe wà ní. ṣé iṣẹ́ káwọ̀ ṣé ẹ̀ máa ń gba ọmọọṣẹ́ pé ẹ̀yin ọmọọṣẹ́ ẹ wá kọ́ṣẹ́ yìí ǹjẹ́ wọ́n máa ń kọ́? èèyàn máa ń kọ́ but kò sẹ́ni tí ó fẹ́ kọ́ báyìí torí òǹkàlùkù tó bá wá náà pàmò fẹ́ kọ́ wọ́n gba commission tí wọ́n lọ. ó túmọ̀ sí pé tó bá ṣe sọ pé o fẹ́ kọ́ sí náà ó tún di owó náà ó tún di olówó náà ó mọ̀ ṣiṣẹ́ tó mọ̀ rówó náà. yọ máa rówó mú lọ rí. béèyàn bá wá dé ta lójúmọ́ tí ò mówó kankan dé ìdíṣẹ́ yìí bí èlò ló lè mú lọ rí lálẹ́. ọlọ́mọ kọ́ di àìmọ̀ sí iṣẹ́ àkíyèsí bí kọ́ mọ́ mú 3,000 lọ rí. lẹ́yìn ìgbà tó bá jẹun tó yó tán. bẹ́ẹ̀ni. tó bá jẹun tó yó yóò mú 3,000 lọ lé. ǹjẹ́ àwọn ọmọọṣẹ́ yín tẹ̀ ń gbà ǹjẹ́ àwọn ọmọọṣẹ́ yín tẹ̀ ń gbà ǹjẹ́ ẹ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kó tó di pé ẹ gbà wọ́n síṣẹ́? ìyẹn kọ́ mọ̀ torí tàbá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ó lè kó bá èèyàn gan lè iṣẹ́ rẹ̀ torí ìdí ni pé ọmọ téèyàn gbà téèyàn mọ movement ẹ̀ tẹ́lómi kan dé ẹlòmíì máa fi just £10 sínú ọkọ̀ láti fi mọ bí car wash yẹn ṣe rí so tọmọṣẹ́ bá ti wá gbà téèyàn lùsì kọ́sítọ́mà èèyàn lùsì kọ́sítọ́mà 10 ni so gbogbo ìtawà náà sọ pé ó di dandan ká rí 3,000 tá a bá ń lọ mí ìpa ti maintain gbogbo àwọn kọ́sítọ́mà yẹn láti ilẹ̀ ní kálàbà maintain wọn àní ìjókòó ní ìsìká mọ́ retí pé mi ìrówó kankan lójúmọ́ kan mo gbọ́dọ̀ rí iye báyìí so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ẹ̀ àkà lóòótọ́ ṣùgbọ́n kò sí kankan nu ọmọ wa tí ó kàwé báyìí so àdẹ̀níṣẹ́ mi kọjá àǹbomi sọ́kọ̀ yìí náà ni. ẹ ṣe kúkọ.